Báyìí ni àwọn ọlọ́pàá ṣe lọ wo inú ilé Abdulrahman tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀, ọmọ àfáà àgbà tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ìlú Ìlọrin. Bí àwọn ọlọ́pàá ṣe lọ wo inú ilé rẹ̀ ní ibi tó pa ọmọbìnrin náà sílẹ̀ lẹ́fẹ́ wò ní ìsìn ẹ̀wọ̀n kan fi lé ẹ farabalẹ̀ wò òun rèé. Bẹ́ẹ̀ sà. Iṣẹ́ òun ló ṣe. Skúù ló lọ. Skúù ló wọ̀. Wá skúù. Àwọn pẹ́rẹ́ǹtì kan náà wà. Ní báyìí náà. Ẹ wọlé lẹ́wọ̀n àwọn no wọ́n padà. Síkè. Padà fẹ́ẹ̀sì kan lọ gbé lẹ́yìn tó ìdílé ní síkè. Tí yóò dá sí ní ìlú kí ọ̀nà tó jẹ́ ìjọ sùn. Wọ́n máa rí wọn níbẹ̀. Ẹ̀wọ̀n òkè lórí fi. Ẹ wọlé lẹ́wọ̀n àwọn àṣà. Àtàlórí fi ọkọ̀ mọ́lẹ́. A máa gbé tébù. Orí tébù ló gbé nínú. A gbé tébù yàrá. Kí ló pa ẹ̀kọ́ níjọ́ fẹ́ẹ́ nìyẹn? Ó kú ọ̀bẹ. Ọ̀bẹ ni. Àti tébù. Ó kú kankan lábẹ́ o. So ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kan tó ọ̀rẹ́ àwọn ṣe ní ìpínlẹ̀ so táìmù tó dábẹ́ fún àwọn akẹ́lẹ̀ ó dàpadà tí kò tó Lẹ̀kẹ̀ rẹ̀ gan wà nílẹ̀. Ó ti já pátádà. ó ti dé ó sọ pé gbogbo kí wọ́n ní kẹ́kọ̀ọ́ Lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ rẹ̀. oúnjẹ lèmi ni mo bá wá lójú ẹ̀ yóò sọ ní tẹ́lẹ̀ lórí asúlá ó gbà Ẹ̀jẹ̀ náà. so ìjọ ìgbà tí mi máa rà ẹ̀jẹ̀ ti rí pé ní kíláàsì so èmi náà rẹ̀ ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ ọ̀gbà tó àti pé kí ní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti máa lọ ní nípa ìlú ṣáṣíà ní àgbáyé àti wọ́n dé kọ̀ọ̀kan ọ̀dọ́ àyẹ̀wò Wọ́n náà ní pé wọ́n ní. Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n ni ọ̀pọ̀ ẹ̀. Ìgbọ́dọ̀ kó síbẹ̀. Ara ọ̀pọ̀ ẹ̀. Ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́mọbìnrin ẹ fèyí kọ́gbọ́n o, ẹ má jẹ́ àtẹnujẹ ọ̀pá yín o, àtẹnujẹ ẹ má jẹ́ ọ̀pá yín o, ẹ fèyí kọ́gbọ́n o, ẹ fèyí kọ́gbọ́n o, ẹ bó ṣe dá ẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò, ẹ bó ṣe bá yé ọmọ ọlọ́mọ jẹ́, ọmọ final year student tó ti fẹ́ parí ní Federal College, ẹ̀yin náà wò òun ló ti lọ yìí o, ó ti lọ o, tí ò tún lọ lọ́nà rọrùn, ó dàbọ̀ o.